ń pè lóyè o. Àmọ́ òkò olóyè púpọ̀ o. Má jẹ́ kó bàjẹ́ tìlú Gàngán ẹgbẹ́ yìí ni mò ń ké sí. Bàbá Gúnwà tìlú Dìyàn. Àríwá àjọyè tìlú ayé tọ́pà. Àgbẹ̀ Sìngà tìlú ayé tẹ̀ o. Ọ̀túnba Táyé ṣe tilẹ̀ dèrè bẹ́ẹ̀ yìí ni mò ń kó bẹ̀rẹ̀ fún olóyè púpọ̀ rẹpẹtẹ. Wàkílù mùsùlùmí gbogbo ìlú Gàngán pátápátá ẹ̀wọ̀n dání gọ́jọ̀gọ́jọ̀ ẹ̀yin sàlẹ̀ lónìí àṣeyí sàmọ́dún wọn pọ́dún ayọ̀ lẹ́sìn ìmọ̀ṣe. Àmọ́ òkò ọmọ olókùn ẹ̀sìn ẹ̀ mọ̀ gbọ́ mi gbọ́ dídùn ẹnu mi mo fẹ́ bá yín délé bàbá ẹ̀yìn. Àmọ́ olókùn wọn là ó akẹ́kọ̀ọ́ yọ ọmọ nípò ariwo yọ ọ̀kọ̀tọ̀ nípò àwọn àjíìfà. Ìgbà tó jìfà mọ́ ebi níkùn rẹ́kùn pọlábẹ́ sọ́fọ́ lókùn ẹ̀sìn Ìbàdàn kọ́ mọ́ bo lókùn ẹ̀sìn Ọ̀yọ́ nínú jẹ́ arọ́jú bàbá kùn lámọ̀ lọ́lọ́kùn ẹ̀sìn nínú ilé àwọn bàbá tó bí yín ní ọmọ ògbọ́dọ̀ kú gbà lẹ́yìn ẹgbẹ́ yín ni mò ń ké sí o. Ikọ́ olókùn wọlá o fàámàjọjà epo lókùn ní olè ẹ̀sìn nínú ilé àwọn bàbá tó bí yín ní ọmọ ikọ́ olókùn wọlá ọmọ akéǹkúyọ ọmọ nípò ariwo mọ́délé bàbá ẹ̀yìn. Ìgàngán ní sẹ́lẹ̀ Amadégún Àṣàkẹ́ ọmọ yàtẹ̀ ẹgbẹ́ yìí ni mò ń ké sí o. Ọmọ yín gún ọmọ òbẹ́jà lọ́dọ̀ bá gẹ̀gẹ̀gẹ̀ nínú lẹ́yìn o. Bàbá yín bẹ́jà lọ́dọ̀ ó ṣàgẹ̀rẹ̀ ṣe. Ọmọ ìyá ewé gbé mi àgbéyàwó ọmọ sànà ẹbí ni wọ́n kí n ràn bàbá ẹ̀yìn ewé gbé mi o. Ewé lẹ́yìn ò jẹ́ tù jẹ́ pẹ́pẹ́yẹ nílé yìí o. Ọmọ wèrè pèjì ní kùtùkùtù tó fàṣọ ọjà bọ́ra nílé yìí o. Ìgúnlágé ọmọ bíbí ẹ̀yẹ tí ń jẹ́ ní gbangba ẹbí ni wọ́n kí n àwọn bàbá tó bí yín ní ọmọ àṣeyí sàmọ́dún kẹ́ bá wọn tẹ̀lé yìí pẹ́. Òjòjò wá ní sọ́wọ́ kọ́mọ́lẹ̀ nájà kókókó lágọ́ tánlẹ̀ mọ́bẹ̀ ìran ọ̀bẹ níbẹ̀ tó àtẹ́lẹsẹ̀ á sì mọ́bẹ̀ ẹ̀nàwó ìgbẹ̀yìn tí wọ́n dùn yín mọ́ polódùmọ̀gì oníjà kó kàn gbogbo. Ayé òní ìjàlè kan pẹ́ ẹ̀yìn ní láṣẹ Elédùmarè ọba kẹ́ bá wọn tẹ̀lé yìí pé ẹni bí ẹni lẹ́gbẹ́ mi wá gbàgede lónìí o. Wọ́n pàdé Adejokeakewi wá bá ń kó nínú retí sọ̀tún o. Mrs. Akínlábí Ṣèrífàtì ló gbé mi wá o. Woman coordinator ló pè mọ́ kìyìn ní gbèdégbèjọ. Wọ́n pé ẹ̀kú ọdún yìí lónìí. Ọpọlọ owó ọdún ọlá ọdún ayọ̀ lẹ́sìn ìmọ̀ṣẹ́ ní sọdún bànújẹ́ nílé ayé kẹ́ bá wọn tẹ̀lé yí pẹ́ nínú àlàáfíà ara ṣe yí sàmọ́dún o.